Salamu alaikum, ṣàlàáfíà lẹ́wà. Ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bá ìtúnṣe wà lénìí. Ẹ ṣeun gan, ẹ kú àìbínú, ẹ ṣe gan ni. Yes, ọ̀rọ̀ kan ló wà níkùn mi. Dẹ̀ ẹ ní láti wò tán. Tó bà mí níkùn jẹ́ tó jẹ́ pé àwọn ọkùnrin máa ń ṣe. Tó fà á tó jẹ́ pé tó bá yá, tó bá pẹ́, tó bá súnmọ́, àwọn ìyàwó yín wọn ò ní gbà mọ́ kẹ́ mọ́ ṣe ìbásùn pẹ̀lú wọn mọ́. Wọn ò ní gbà kẹ́ mọ́ dú àwọn mọ́. Wọ́n wá yí sí one reason or to the other. Eléyìí ṣe pé bóyá wọ́n fún yàn lóyún o. In fact, tí wọ́n bá fún yàn lóyún, àbí kí obìnrin bá yín lórí kí ìyàwó yín bá yín lórí obìnrin míì, ó sì bẹ́tà. Ní àwọn mistake kọ̀ọ̀kan tó jẹ́ pé tí obìnrin bá ń rò, ó ṣeé ṣe kó má dáríjì ọkọ rẹ̀ mọ́. Ní àwọn irú ìwà báyìí, àwọn ìwà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbálòpọ̀ lórí bẹ́ẹ̀dì ní ọkọtaya, this one is very intimate. Ó exclusive, ó lágbára gan. Ẹ̀yin kan sọ pé kí ni wọ́n ń sọ? Ọ̀rọ̀ tó ń dánú lé yín rú òun là ń sọ. Kí ìgbéyàwó yín lè bá pọ̀ kó lárinrin, kó lè bá dùn kó lárinrin, kí ẹ múra yín dání lọ́jọ́ ìgbéǹde àlùkìyámọ̀, ó là ń bá yín sọ. Kò kí ń ṣe èyí tó jẹ́ pé ìgbéyàwó ti bàjẹ́, tí ìyàwó ti tẹ̀lé ẹlòmíì lọ. Yes, today I'm on the side of the women. Ṣóyé yín? Nǹkan táwọn ọkùnrin máa ń ṣe tó jẹ́ pé wọ́n máa ń ba obìnrin yẹn lọ́kàn jẹ́ tí wọ́n fi lọ wá ẹlòmíì ta, àbí tí wọ́n kàn ní dùn sí ọkọ mọ́, support ẹ̀. Bẹ́ẹ̀ kó mọ̀ bá a ṣẹlẹ̀ la mo fi jáde ní èní. Ó lè kéré lójú ẹ̀yin kan, bẹ́ẹ̀ ó tóbi lójú àwọn kan. Obìnrin kan ló ti pè mí kò ṣe ìsìn, ó ṣe díẹ̀. Ṣóyé yín? Ó ṣe díẹ̀ ká sọ wípé maybe a month now ló ti pè mí. Mo ṣáà ń gbọ́rọ̀ yẹn yẹ̀wò, mo ń gbé yẹ̀wò. Mi ì fẹ́ wá discuss that same ọ̀rọ̀ yẹn ẹyọ kan. Mo wá sọ́mọ̀ ẹ̀ papọ̀, mo wá wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé. Èyí tó bìnrin yẹn sọ fún mi, òun ni alákọ̀ọ́kọ́. And ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin kan ti gbọ́ rí, ó lágbára. Then èmi fẹ́ mo wá collate ẹ̀ papọ̀ nítorí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ látẹ̀yìn ká wọ́n mọ̀ ṣerú mistake yìí tí mistake yìí bá ti wáyé. Ìwọ tó bá mọ̀ pé òun ṣe wà yìí, dákun tó lọ́nà stop. O need láti stop. Ìwà burúkú ni. Tí alákọ̀ọ́kọ́ yìí, òun obìnrin yẹn sọ fún mi, ó bà mí nínú jẹ́ gidi gan. Ó ní pé okay, àwọn obìnrin bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn, oníkálukú ló ní bí àwọn ọkùnrin kan ṣe ní okó ńlá, táwọn kan ní kékeré, táwọn kan ní medium. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run jogún fún àwọn obìnrin, táwọn kan ní gbàǹgbà, táwọn kan ní medium, táwọn kan ní kékeré. So I don't know ọ̀rọ̀ kó jẹ́ ìmọ̀ problem tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí. Bẹ́ẹ̀ kan tóbìnrin yìí sọ ni pé tí ọkọ rẹ̀ bá ti ń bá ṣe ìbálòpọ̀, ọ̀rọ̀ yìí ó rí bákan, ẹ má bínú, a ní láti share rẹ̀ fún àwọn nǹkan tó ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn kan ò kákún ọ̀rọ̀ ńlá dẹ̀ ni. Ó ní tó bá ti ń ṣe ìbálòpọ̀, ó máa wá nǹkan tó fi gauge ojú ara rẹ̀. So that means ojú ara ìyàwó ó fẹ̀ ju ti nǹkan ọkọ lọ, ju okó ọkọ lọ. Ó ní tó bá ti ń ṣe ìbálòpọ̀, ó máa wá bí tissue. Wọ́n máa wá tissue láti guide ẹ̀, àbí kó mú aṣọ nǹkan kó fi há. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń ṣe òun understand. Later tó wá di pé òun wá get to know nǹkan tí ìwà yìí tó ń ṣe yìí. Ṣóyé yín? Ó wá dijọ́ kan, òun wá mọ̀ọ́mọ̀ ṣe, kò sí kankan lórí bed. Kò sí anything. Ó ní láti ó wá ń ṣe pàkà. Kò sí kankan ni, kò sí aṣọ kankan bíbá yìí ni, kò sí kinní kankan bíbá yìí ni. Àbí ìgbà míì ó máa ṣe wàyó, ó máa lọ sí toilet, ó máa lọ mú tissue, máa já, ó máa fi há ibi ìdí rẹ̀. Ó ní nǹkan náà ó bà á ní ọkàn jẹ́. Ó ní ó bà á lọ́kàn jẹ́. So ó wá ń béèrè lọ́wọ́ èmi on point by tunjọ́ yẹn pé kí ni kóun lè ṣe sí i? Kí ni kóun ṣe? Ọ̀rọ̀ náà ó lágbára. Ó ní torí ẹ̀ òun wá losing interest. Òun ò fẹ́ ṣe mọ́. Tó bá sọ pé ó yá, òun sọ pé òun ò ṣe. Tó bá yẹ pé ó yá, òun sọ pé òun ò ṣe. So orí ọwọ́ pé òun ò ṣe, òun ló ń wà títí tí tóun fi wá gbọ́ message mi ní orí platform yìí. Ẹ dákun ẹ̀yin èèyàn, is it okay? Ṣé kò sí another way tí ọkọ fi lè ṣe irú kíní yẹn? You understand? Àbí is it communication? Tó bá sọ fún ìyàwó rẹ̀ pé ìyàwó mi ò kíní yìí, mi ò like ẹ̀, lọ park ẹ̀. Ìdí táwa fi wà lórí bíbá nìyẹn.
ìdí tá a fi wà lórí báyìí pé àwọn obìnrin kan sọ pé àwọn ṣe surgery wọ́n tàìtẹ̀ àwọn ò ní oore ọ̀fẹ́ àti ṣe surgery because it's not even advisable. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn kankan wà tó jẹ́ pé àwa ń tà ní mímu àti ní ti inserting despite the fact pé a ní àfi ọkàn sí ti inserting yẹn bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí ó necessary kí obìnrin yẹn lo àti bóòtì ti tẹnu àti ti abẹ́ láti fi páàkì ara ẹ̀ up fún ìbálòpọ̀ wọn àtọkọ ẹ̀ láti ṣe dáadáa ṣá láti mọ gbádùn ara wọn tí ò ní sí irú wàhálà báyìí irú nǹkan tí ọkọ rẹ̀ ń ṣe yẹn kò dáa ó lè cause infection ó máa mú aṣọ ó máa fi há so that kó lè ṣe déédéé títí tara rẹ̀ àbí kó lọ mú tissue what if àwọn bacteria àti viruses bacteria ó ti fẹ́ sí àti fungi ó ti fẹ́ sí ara tissue ó dẹ̀ ń fi síbi ìbálòpọ̀ ibi abẹ́rẹ́ obìnrin yẹn sọ wípé àmọ́ ìgbà náà bẹ́ẹ̀ máa yún so gbogbo ẹ̀ ó ti dàbí frustrating lára àwọn ti sọ pé wọn ò ṣe mọ́ so bẹ́ẹ̀mi ṣe bá a sọ̀rọ̀ àti kan tí èmi recommend fún òun náà lèmi náà sọ fún ẹnìkan nísìn fídíò yìí ti ń lọ bí tó pọ̀ ọ̀rọ̀ náà tí mo sì fẹ́ sọ lábẹ́ ọ̀rọ̀ yìí ó pọ̀ so ok ẹyẹ sáré ṣe pápápá so ìkan nìyẹn ọ̀rọ̀ yìí lágbára àwọn nǹkan mi ẹ̀yin nǹkan náà wà ń bẹ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ òun kọ́ ló ṣẹ̀dá rẹ̀ tí ó fi di pé bóyá ẹ bá size yín bẹ́ẹ̀ ṣe bá yẹn communication lẹ máa ṣe ẹ̀yin méjèèjì náà lẹ need láti help ara yín ìwọ ní ọkùnrin títí ẹ kéré jù ìwọ ní obìnrin náà ó lè jẹ́ pé ti size obìnrin gan normal níbẹ̀ pé ọkùnrin yẹn ló kéré tó yẹ yín kò sẹ́sì kan tá a lè ṣe sí ìyẹn a ti sọ pé tó bá ti kéré jù ẹ lọ sí ọ̀dọ̀ àwọn surgery ẹ̀ but àwa níwọ̀nba ti tara rẹ láìsí onígbàǹgbà extra ìsà mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó bá ti kéré jù ẹ lọ bóyá wọ́n lè bá yín ṣe surgery ẹ̀ I don't know about that bẹ́ẹ̀ tí tóbìnrin èyí tó máa fi ṣe èyí tó máa tight ẹ̀ papọ̀ láìsí surgery kàn sáwà ẹ jẹ́ kí n mọ̀ tọ̀síwájú ìyẹn ni obìnrin yẹn sọ fún mi tí mo fi wá collate gbogbo ọ̀rọ̀ yìí papọ̀ sí orí eléyìí so ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn ọkùnrin tẹ́ bá tún ṣe eléyìí number 2 eléyìí náà ó terrible ó ti ń fẹ́ àlè ń ta ó ti gbádùn àlè yẹn ju bó ṣe yẹ lọ ó wá níyàwó rẹ̀ rùn in fact ibi tí àwọn ọkùnrin kan bàjẹ́ dé àmọ́ bí àṣàsí ni o àbí nǹkan míì ni o àbí nǹkan míì táwọn ẹlòmíì lọ lò tó bọ́ sódì kí ọkọ mọ sọ wípé ìdí ìyàwó rẹ̀ rùn ṣó dáa tí o bá ní urge láti sọ bẹ́ẹ̀ yẹn tó bá ní urge tó ń compare ìdí ìyàwó rẹ̀ sí nǹkan tí ò dáa òórùn burúkú kò dáa tó bá tí ẹ̀mí ẹ̀ bá tiẹ̀ tó tiẹ̀ káàtẹ̀ sọ pé tiẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣe bí ìyàwó rẹ̀ ni ó ní bó ṣe máa sọ fún kò yẹ kó fi gbogbo ẹnu sọ̀rọ̀ because obìnrin ò ní gbàgbé mọ́ láíláí ọ̀rọ̀ yẹn kò lè gbàgbé mọ́ láíláí kódà kó ṣe sorry 100 times million times kò ní gbàgbé mọ́ kò ní gbàgbé ó fẹ́ lọ try obìnrin tó bá ní ìbẹ̀rù Ọlọ́run púpọ̀ á fẹ́ lọ try rẹ̀ pé kéèyàn míì sọ fún pé àbí lóòótọ́ ló ń rùn ni á fẹ́ lọ try rẹ̀ àbí lóòótọ́ ló ń rùn ni ẹ wà ọjọ́ jòkó ọkọ àtìyàwó ẹ ọjọ́ mójútó problem yẹn tó bá yẹ pé lóòótọ́ lórí bẹ́ẹ̀ wàá wá sọ fún pé bóyá àwọn nǹkan míì tó ń lò because lè mọ̀ lò nǹkan míì wrongly ó lè jẹ́ pé nǹkan míì tó ń lò pé kó òfin tẹ́ ẹ lọ́rùn òun ló yí sódì ó dẹ̀ lè jẹ́ wípé bóyá àṣàsí torí tí ẹ bá ti it's very I'm sorry o mo ti sọ fún yín pé discussion ilé exclusive ni ó lè jẹ́ àṣàsí kọ́nà gbogbo aláyàká àṣàsí lè wá at any time ó lè jẹ́ pé ìyàwó ló fẹ́ sàsí àlè ni ó yí mọ́ lọ́wọ́ ó sì jẹ́ pé bí àlè náà ló sàsí ìyàwó tí ó fi rí bẹ́ẹ̀ àlè sọ ipò kan parọ́ àti rírí àti gbọ́ rí bẹ́ẹ̀ irú nǹkan yẹn ó yẹ kọ́kọ́ mọ bó ṣe máa sọ kó mọ̀ wá di pé ó ti obìnrin yẹn síta láti lọ wò bó ṣe lóòótọ́ lòun ni tẹ́lẹ̀ bá wá ṣẹlẹ̀ tí wọn ò bá yanjú ẹ̀ dáadáa ó máa di pé ìyàwó sá fún ọkọ rẹ̀ kò ní fẹ́ bá a sùn mọ́ ó máa wò pé kọ́ mọ̀ sọ pé òun rùn tó bá dẹ̀ rántí dojoojúmọ́ ẹgbẹ́ ọkàn ni àwọn tó bá ní ìbẹ̀rù Ọlọ́run wọ́n máa wá bí wọ́n ṣe máa ṣe ìbànújẹ́ fún ọkọ yẹn so àwọn ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ tí eléyìí lè wà ní on the lesser side ó ní pé tó máa ń jẹ́ kí obìnrin lose àti express ara rẹ̀ ní orí bẹ́ẹ̀dì pẹ̀lú ọkọ rẹ̀ tó máa ń jẹ́ kí ìyàwó tún sá fún ọkọ ẹ̀ ó ní pé àwọn obìnrin míì tẹ̀ pé àwọn ní ẹ̀bùn jura wọn lọ a ní ẹ̀bùn jura wa lọ àwọn míì máa ń juicy gan
àwọn obìnrin mi wọ́n juicy wọ́n tún wá lọ fà wọ́n tún wá lọ lo gbogbo oríṣiríṣi yìí wọ́n wà mọ juicy wọ́n mọ juicy ó sì lè jẹ́ pé àwọn náà lè mọ́ lè control ẹ̀ tóbìnrin bá sì ń juicy ṣe mọ̀ pé ó ń gbádùn ìbálòpọ̀ àtọkọ ẹ̀ ni àwọn ọkùnrin kó wà mọ̀ nù wọ́n mọ̀ nù wọ́n mọ̀ nù wọ́n mọ̀ nù wọ́n mọ̀ nù èèyàn kan náà ló sọ yẹn náà fún mi ṣe yẹn wọ́n mọ̀ nù wọ́n mọ̀ nù ó ti wá this particular one ó ti wá di bí ẹni pé ó ti wà very irritating ó ń irritate ẹ̀ kí ni ẹ̀ wá ń bà á nínú jẹ́ ní ìsìn ò fẹ́ ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ mọ́ because òun ò lè express ara òun máa ń tight ara ṣóyè yín ó wá ń dẹ́rù bà ń so ṣe àwọn kó fẹ́ jọ mọ́ta lákọ̀ọ́kọ́ tí wọ́n fi aṣọ há àtàwọn tó nù kí ni kí ẹ wá ṣe communication náà ni ẹ sọ fún ìyàwó pé bóyá nǹkan tó fi ń juicy yẹn kó reduce ẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé naturally ni there is a way a woman ó lè pack juicy ẹ̀ ọkàn ni bẹ́ẹ̀ tóbìnrin bá fi lè pack juicy ẹ̀ kò gbádùn rẹ̀ nìyẹn ó dẹ̀ fẹ́ kí ìyàwó gbádùn rẹ̀ ó dẹ̀ nù lẹ́ẹ̀mẹ̀wàá ó ní jẹ́ kó relax ó ní jẹ́ kó express ara rẹ̀ wàá jẹ́ kó mọ sá fún ìbálòpọ̀ rẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ní ìbẹ̀rù Ọlọ́run wọ́n máa ń síkì fún ọkùnrin míì tí wọ́n relax pé káwọn relax ara wọn ó dẹ̀ wọ́n máa ń jẹ́ kí àwọn obìnrin míì tó níbẹ̀rù Ọlọ́run kí wọ́n gbàgbé ìbálòpọ̀ pé ó ti tán nìyẹn àti wọ́ o àti anybody wọ́n close ẹ̀ papọ̀ so communication náà lè máa ṣe ṣóyè yín bèlèǹtẹ̀lé mo máa ń sọ fún yín enjoy the flow ìgbà wo ni juicy yóò wà ní ìgbẹ́ ó fẹ́ ìgbẹ́ yìí tí wọ́n gangan tó jọkùnrin tó wà mọ́ wa tó ò ní rí lábẹ́ rẹ̀ mọ́ enjoy the flow bó bá ṣe wà yẹn ẹ ṣe papọ̀ mọ́ra wọn nǹkan tí wọ́n náà ó ṣe ni pé ìwọ náà ó ẹ̀ hàn sára ẹ̀ kò sí nǹkan tó bad níbẹ̀ títí dọjọ́ ọkú in as much as ẹ̀mí sì ń wà lára wa happiness ni ara àdúrà gbà ni tí kíní ò bá mímọ́ tí ò lágbára mọ́ kò tí ẹ̀ ní dùn gbogbo ẹ̀ tí ẹ̀ ní dùn à ń jẹun gan bàbá ń jáde tá à ń fa adìẹ báyìí tó yẹ yín nítorí pé kíní sì ń mí ni tá à ń jáde tá à ń rẹ́rìn torí pé ó mí ni nínú àṣà tó kíní ò bá ti mímọ́ kí ló tún kù bẹ́ẹ̀ tó bá di pé kò sí sáfíìsì mọ́ kò sí kàtà lè ṣe sí àlepara wa à gbà fọlọ́n yóò wá ní pé ká wá mọ̀ fi bọ̀yàn kan nínú jẹ́ nítorí tó bá wá yá ó possible pé kò wá ní sáfíìsì mọ́ ẹ mọ̀ wá ti fi wá yín àtẹnu yín ẹ mọ̀ wá fi ba bẹ̀ jẹ́ torí tó bá yá àwọn obìnrin tẹ́ ní bóyá wọ́n ń rùn yìí àbí tẹ́ ń clean wọn àbí tí wọ́n wé ọ̀ tó di ọ̀dà tẹ́ ń fi tíṣù há fún ọ̀fọwọ́ wọn àwọn náà ló wá kù yín kú àìsó tán ẹ sótàn nígbà tá à ń gbé wá fún lọ́jọ́ kìíní àná ebo ní òórùn ebo ní abẹ́ ń ṣe júùsì púpọ̀ jù ebo sọ yí pé bákan ṣóyè yín kò bá jẹ́ àlàyé so gbogbo eléyìí ó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ fi ba ọ̀la jẹ́ tó bá yá àwọn obìnrin wọ̀nyí náà ló máa wá kú ṣóyè yín àwọn obìnrin míì wà àwọn ò ní gbàgbé ọ̀rọ̀ wọn ì gbàgbé ọ̀rọ̀ so this is just my advice pé láti enjoy bedroom yín ṣóyè yín enjoy the flow enjoy as it is bẹ́ẹ̀ irú tí òórùn yìí òun ni mo rò pé ó lágbára jù láàrin yìí so ìwọ àtìyàwó ẹ need láti attack where that thing is coming from so láìpẹ́ yìí tó bá ìmọ̀ bí ìbéyà ti wò ó the next one tí mo fẹ́ ṣe ni pé advantage tẹ́ máa fi ṣe àkọ́kọ́ eré tá à ń pè ní foreplay advantage yẹ òun ni mo fẹ́ ṣe ń sìn bye for now.